iléeṣẹ́ ààrẹ wọ́n ti fún ẹni tó jẹ́ alága àná fún ẹgbẹ́ òṣèlú ADC tó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò tó kìkì wọ́n ń tàn lọ́wọ́ lásìkò yìí ìyẹn ra fún oṣù ó ti fún un lésì o lórí ẹ̀sùn tó fi kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn alágbára tó ń ṣẹ́nu ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí iléeṣẹ́ ààrẹ sì ti jẹ́ kó dì í mọ̀ pé ọ̀rọ̀ tí ra fún oṣù ń sọ náà kò sóòótọ́ nínú ẹ̀ àti pé baba ńlá ọ̀rọ̀ ìní ọkùnrin náà ń pa mọ́ àwọn ẹ̀ràn ti wípé láti inú oṣù bíi méjì sẹ́yìn tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, Peter Obi, Malam Nasir El-Rufai, Abdulrauf Adesoji Arẹ́gbẹ́ṣọlá, Rotimi Amichi, Babachi Lawal, Salman Dalong àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíi John Oyegun, Tommy Kimi pẹ̀lú bẹ́ẹ̀ àwọn olóṣèlú ńláńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti darapọ̀ tó ti kéde pé ẹgbẹ́ òṣèlú ADC làwọn yóò kó ara wọn jọ sí ọdún 2027 láti gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Látìgbà náà ni ẹgbẹ́ òṣèlú ADC kí wọ́n mà ti ń tàn tó sì jẹ́ pé níṣe ni àwọn èèyàn rẹpẹtẹ pàápàá àwọn olóṣèlú ni wọ́n ń ya lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC pàápàá nílẹ̀ Haúsá lásìkò yìí. Eléyìí ló jẹ́ kí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ náà Rafin Osu kéde pé òun yóò gbé ìṣàkóso ẹgbẹ́ náà sílẹ̀ tó sì jẹ́ pé ààrẹ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè tẹ́lẹ̀ sẹ́nẹ́tọ̀ David Mark ló gbé ìjọba fún láti ṣe àtúntò ẹgbẹ́ òṣèlú ADC àti láti ṣíwájú ẹ̀ láti ṣètò ìdìbò ọdún 2027. ṣá o pẹ̀lú bí eléyìí ṣe wá ṣẹlẹ̀ tí òkìkí ẹgbẹ́ òṣèlú ADC ń tàn ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà yẹn Rafin Osu tó gbé ìjọba sílẹ̀ fún David Mark ló mà tú àṣírí pé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC ó ti ń di ìbẹ̀rù fún Tinubu àti iléeṣẹ́ ààrẹ. Oníṣẹ́ ni Tinubu àti àwọn alágbára nínú ìjọba iná ti pè òun sípàdé ó ní wọ́n ní àwọn fẹ́ sọ òun di mínísítà àwọn yóò sì tó fún òun ní ààyè láti yan èèyàn méjì sípò mínísítà káwọn lè gbàbọ̀dè fún ẹgbẹ́ òṣèlú ADC kí ìmọ̀ àwọn alátakò kó má bàa jọ ṣùgbọ́n tí Rafin Osu ní òun kò gba eléyìí òun sì yarí fún àwọn tó fi ọ̀rọ̀ náà lọ́hùn pé òun ò lè gbàbọ̀dè fún ẹgbẹ́ òṣèlú ADC àti pé ọkọ̀ ẹgbẹ́ òṣèlú ADC ti gbéra kò sì sí nǹkan tí ó lè dá dúró mọ́. Nígbà tí ọ̀rọ̀ ètò tí wọ́n ń jà rìnrìn tí àwọn èèyàn tí wọ́n ti ń sọ pé kí ló dé tí Tinubu tẹ̀rù ń bà tóun náà tó fi ń fi ipò mínísítà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń kó ìlera fún Oṣù lọ́wọ́ láti gbàbọ̀dé níṣẹ́ ni iléeṣẹ́ ààrẹ náà ti fèsì lórí ọ̀rọ̀ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ ọ̀kan pàtàkì lára àwọn agbẹnusọ Tinubu amòfin Daniel Bwala ó ní baba ńlá irọ́ àti ìròyìn ẹlẹ́jẹ̀ ní Rafin Osu ń gbé kiri ó ní òsínbà tí Tinubu àbẹ́nì kankan tó fún un ní tó ṣèlérí ipò mínísítà fún láti gbàbọ̀dé bẹ́ẹ̀ ló ní kò sí alágbára kan tó lè ṣèlérí ipò mínísítà fún yàn àfi Tinubu fún rẹ̀ ó ní bó bá jẹ́ pálágbára kan tàbí Tinubu kí Rafin Osu kó jáde kó dárúkọ ẹni náà bíbẹ̀ kọ́ ó ní ọ̀rọ̀ burúkú pátápátá gbà.